ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbà láti bá wọn lọ sí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ aṣẹ́wó yẹn nílùú Burkina Faso, níbi tí pásítọ̀ church wa tà mí sí àǹtí Ṣeun, mo bẹ̀rẹ̀ sí ń ka iye ọkùnrin tó wọlé tọ̀ mí mọ́kànká bóyá mo lose count ní tẹ̀lé kà mọ́. Wọ́n wọlé àmọ́ bí wọ́n ṣe ń wọlé yẹn ni wọ́n bá mi lájọṣepọ̀. Pásítọ̀ church wa ló tà mí sí Burkina Faso níbi tí mo ti ń ṣiṣẹ́ aṣẹ́wó. Ẹ káàbọ̀ sí ètò Gbẹ̀mítọ́rẹ́ ti ṣe Olúwaṣeun Àkànjí ló kọ mi. Ṣé ẹ rí story eléyìí? Ọmọ tó ní story ní ìdìrànlọ́wọ́ èmi àti yín ni. Àmọ́ fóònù mi tí story yẹn wà, òun gangan mo fi ṣe fídíò yìí because fóònù mi tí mò ń lò ó ní problem. So for now, mo ti play voice note ẹ̀ díẹ̀. Ó nílò ìrànlọ́wọ́ èmi àti ẹ̀. Ó wà ní Burkina Faso. Ó dẹ̀ ní pé tóun bá dé, òun wá sọ bóyá nǹkan tó dùn òun tó rí gidigidi òun bọ̀ wá sọ. Pastor church wọn tó rọ́mọ sí ànẹ́ẹ̀sì ni pastor ẹ̀rí tó sìn. Òun ló ta Sarah. Àwọn méjì ló ní wọ́n jọ tà wọ́n síbẹ̀. Ó ní àwọn méjì ni wọ́n jọ tà síbẹ̀ o, sí oko ẹrú ọ̀dọ̀ Mama Gold yìí. Bóò ló ṣe wá ṣẹlẹ̀? Ẹ fìdílé nǹkan jáde wọn fi tí gbéyàwó ọ̀rọ̀ lọ. Kó tó di pé wọ́n tà síbi tí wọ́n fẹ́ fokó ba yé ọmọ ọlọ́mọ jẹ́. Ó tiẹ̀ jẹ́ pé ọmọ pásítọ̀ náà ṣe aṣẹ́wó ló ń ṣe. Àmọ́dù kódò fẹ́ àlò ń wà. Ẹ jókòó, ẹ jẹ́ kí n máa ṣàlàyé fún yín bó ṣe jẹ́. Ọmọbìnrin kan ló kàn sí mi lórí TikTok pé kí n jọ kí bó sọ story jáde. Lẹ́yìn náà ló jẹ́ pé ó wò ń kó ní Burkina Faso. Ó ní àmọ́ torí pé káàdì òun, àwọn ìwé òun tóun fi wọ lóòdù yẹn, ó wà níbi tí wọ́n ti fòun ti ṣe aṣẹ́wó. Òun tẹ̀ ti sá kúrò ńbẹ̀. Wọ́n dẹ̀ ní tóun bá fẹ́ lọ sí Nàìjíríà padà, ó máa nílò tó 130 kìíní kan owó wọn lọ́hùn. Òun dẹ̀ ti ní 60,000 owó wọn lọ́hùn. Pé at least òun sì ní di 70,000 owó wọn. Nígbà tó máa ṣí sówó Nàìjíríà bí báyìí, ó ń lọ bí 200,000 gẹ́gẹ́ bó ṣe sọ fún mi. Èmi ò dé ìlú Burkina Faso rí. Ó wá ní àmọ́ tí kí n jọ kí n ṣàánú òun fẹ́ wá Nàìjíríà. Ó ní òun tiẹ̀, ó ní ẹni tí òun bá fẹ́ fún òun lówó kàn jọ. Tó bá rẹni tó lè mú òun wá sí Nàìjíríà, tó lè bó òun ṣe. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ bá mọ̀ pé nínà ní Burkina Faso, ẹ lè ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí. Ẹ jọ̀ọ́, èmi sọ fún pé àwọn fáǹsì mi ìdáwó fún yàn. Kì í sọ̀rọ̀ ọ̀rọ̀. Mo rò owó kékeré bíi 50,000 ni kémi náà tiraka kí n fún un. Àwọn ìgbà tó sọ fún mi tó máa sọ owó yẹn náà fún mi, owó yẹn lágbára. Èmi ò sì lágbára owó bẹ́ẹ̀ lọ́wọ́. Ó ní pásítọ̀ òun ní ṣọ́ọ̀ṣì tó ń lọ, pásítọ̀ tó sìn. Ẹ̀rí tó sìn. Àwọn náà pè òun níjọ́ kan pé Sarah, so máa like àti lọ sí ìlú Burkina Faso. Orúkọ tí mo dárúkọ orúkọ gangan ni o. Real name ni mo dárúkọ. Mama Gold ni wọ́n tà fún un. Real name ni mo dárúkọ nínú fídíò yìí. Mo sì mọ̀ọ́mọ̀ dárúkọ real name ni. Torí gbogbo àwọn tọ́rọ̀ kan yìí wọ́n fojú balẹ̀ ẹjọ́. Kò sí bẹ́ẹ̀ ìfẹ́ kẹ́ni ló máa ṣàwọn láti èní ìdọ̀la. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Petition ń bọ̀ lórí yín. Ṣé rí mo ní fídíò ọmọ kan tí mo fẹ́ fi sórí fídíò yìí? Ọmọ yẹn, ọmọ kékeré ni. Ọmọ tí wọ́n tún gbé wọlé lẹ́yìn ìgbà tí wọ́n gbà wọ́n Sarah wọlé tán nìyẹn. Lẹ́yìn ìgbà tí wọ́n gbé àwọn Sarah wọlé tán, ọmọ tí wọ́n tó padà gbé wọlé, ọmọ kékeré lọmọ náà, wọ́n sì mú lọ ilé aṣẹ́wó. Like, I am pain. Ṣé wá ra ọmọ tí wọ́n mú rí? Ọmọ yẹn wà lórí TikTok. Mo ti save video, kẹ́ lọ keep video jù bẹ́ẹ̀ lọ. Gold, kẹ́ lọ keep video. I have saved the video. I have the video. There is nothing you want to tell me. Mama Gold wà lórí TikTok o. Tí gbogbo yín dẹ̀ kí wọn dáadáa. Ìyá tó ṣe fídíò kanjọ́ kan tó ní ẹ wo jí mi, ẹ wò ó, tó kó ṣe gbé mọ̀dà ní ẹ tó sì fáìn báyìí, ẹ ti mọ̀ ọmọ. Òun náà, odò sáǹdì ẹni yẹn, ìyẹn Mama Gold yẹn, gbogbo ìyá yẹn báyìí mo ṣèkì orí mi. Mo ń kó ọba mi ẹlẹ́sàn máa ń wòran o. Gbogbo yín pátápátá, owó tẹ́ ẹ fìrí kójọ. Owó tẹ́ ẹ fi ẹkún àwọn ọmọ ọlọ́mọ kójọ, àwọn ọmọ kéékèèké tẹ́ ẹ mú lọ ṣiṣẹ́ aṣẹ́wó tẹ́ ẹ fi kójọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Inú ẹ̀sẹ̀ lẹ́ẹ̀ ti wò. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Ká lọ́mọ tó tiẹ̀ mọ̀ pé alágbájá ibi tá à ń lọ ṣe aṣẹ́wó ló fẹ́ lọ ṣe o. Tó ti wà ní éèjì bóyá 20 years, 25. Tẹ́ bá wọn sọ tó dé ìgbà pé òkè òun máa ṣe, ẹ lè mú lọ.
iṣẹ́ níṣẹ́ ń jẹ́ ní táwọn èèyàn láyò tiwọn nìyẹn. Àmọ́ ẹ wàá fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yé ẹ fi wọ́n kọ́ àwọn ọmọ lọ sílùú Burkina Faso Mama Goldi ẹ lọ́ fi wọ́n ṣe iṣẹ́ aṣẹ́wó lọ́hùn ọmọ 15 years ṣé mọ̀ kankan ni ọmọ yẹn mo rí ní fídíò yẹn inú ẹ̀ dùn inú ẹ̀ dùn inú ẹ̀ ó dùn àbí inú rẹ̀ ṣe ní dùn okó mọ́ ń dùn. Ó ní pásítọ̀ bá pè wọ́n pé Sarah ṣé o máa lọ sílùú Burkina Faso ó ní bá ní ṣé o máa lọ sílùú òyìnbó bá ní òun máa lọ pé ìlú òyìnbó ó ní woman kan tó wà ń bẹ ó ní iléeṣẹ́ ńlá ni o pé wà ní máa bá ṣiṣẹ́ ó ní tẹ́lẹ̀ lòun tóun náà sọ tóun ní irinṣẹ́ tóun fi ránṣọ wípé tó bá dẹ̀ lọ bẹ̀ wàá kọ́lé wàá ṣe kinní kan ó ní ọmọ pásítọ̀ náà dẹ̀ wà òkè ọmọ pásítọ̀ náà ra ilẹ̀ tó kọ́lé sí ibẹ̀ wípé woman yẹn náà ló ẹ̀pọ̀ ọmọ òun kinní kan òní òkè kò sí wàhálà ó lóun bá dẹ̀ sọ pé òun máa lọ bá ní òun àṣọ tó ń dẹ́kọ̀ pásítọ̀tì inú òun ti dùn pé ibi táwọn máa lo pásítọ̀tì sí ibi tó dáa ni àwọn bá dẹ̀ ṣe pásítọ̀tì òun sọ fún dádì òun dádì ẹ̀ wá sọ pé dádì wá fi pé òkè wọ́n pé pásítọ̀ ni o òun fara mọ́ kò sí wàhálà dádì ẹ̀ náà ti bìlífù nù pásítọ̀ ó láwọn dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó láwọn ti ṣeun ìgbà tó yẹ wọn bá ọmọ yẹn kan sọ̀rọ̀ dàrẹ́tì pé ẹjọ́ máa kọ́ńpìlì yẹn ṣe lè bá mi ṣe fídíò ẹ̀ kiri ó náà lè ṣe fídíò ó náà sẹ̀dẹ̀ sóhun ó ní tó bá rí bẹ́ẹ̀ bí kọ́ńpìlì yẹn wọ́n ní òun tẹ́lẹ̀ kó ṣe òun mọ̀ pé wọ́n ṣiṣẹ́ aṣẹ́wó bẹ̀ wọ́n pásítọ̀ tẹ̀lé fi wá iṣẹ́ aṣẹ́wó bẹ̀rẹ̀ lọ́hùn ó ní àmọ́ gbà tó yá àwọn ṣe ó ní mọ́tò làwọn máa wọ̀ táwọn bá ti débi kan nígbà òní òkè kò sí wàhálà gbàdé wọn ní gbọ́ passport ti wà ń bẹ̀ nítorí àwọn travel out ní àwọn dẹ̀ wọnú mọ́tò àwọn dẹ̀ gbàgbà tó ní mọ́tò tó wọ́n wà wọ́n pàdé ọmọbìnrin kan nínú mọ́tò wọ́n ní ẹgbẹ́ náà lọ sí Burkina ó ní àwọn lọ sí Burkina Faso ni ó ní ẹbí náà lọ ní sílá máa ṣe ń bẹ̀ pé bọ́ọ̀lù wà wà ta ni ọ̀gá yín kíkọ̀ wọ́n sọ pé wọ́n á fi fọ́tò fídíò ibiṣẹ́ yẹn wọ́n fi hàn wọ́n pé ibiṣẹ́ tó ń lọ ilé o bá ní ibiṣẹ́ tó ń lọ aṣẹ́wó náà ṣe Burkina Faso ẹ̀dẹ́ pé tó mú ilé dáadáa ní láéláé aṣẹ́wó kẹ̀ ó ní mi dé pé òun yọ fóònù tó láwọn ò tí kúrò òun yọ fóònù ní ẹlòsàn òun pàdé nìkan ní mọ́tò wọ́n sọ pé ṣe aṣẹ́wó náà fẹ́ lọ ṣe ní Burkina Faso ẹgbẹ́ ṣe aṣẹ́wó náà máa lọ ṣe ní Burkina Faso wọ́n ní wọ́n sọ pé rárá o pé kò ṣe aṣẹ́wó pé tó wá pé ṣe aṣẹ́wó ní ṣó máa ní pé kó lọ ni àwọn fi ẹ̀rí búra wọ́n ní pásítọ̀ dẹ̀ ń fi ẹ̀rí ó dẹ̀ ń fi Jésù wọ́n dẹ̀ fi gbọ́ ẹ̀ búra fún òun dẹ̀ òkè kò sí wàhálà òní pásítọ̀ òun ò lè parọ́ fún òun ní kò lọ ṣe aṣẹ́wó ó lóun dẹ̀ tẹ̀lé wọn ó dẹ̀ ti ṣeun nígbà tá a dọ̀hùn wọ́n kí òun dáadáa ìjọ alákọ̀ọ́kọ́ gbóúnjẹ fún òun jẹun àwọn wà òkè ìjọ ẹlẹ́ẹ̀kejì àwọn wà òkè gbójú ẹlẹ́ẹ̀kẹta báyìí ó ti yá o ọ̀rọ̀ ní ó jẹ́ sóhun gan kóhun lè bẹ̀rẹ̀ iṣẹ́ ó ní wọ́n bá gbé aṣọ náà fóun pint àti bra òun bá ní pint àti bra ní aṣọ òun wọ́n ní kò yé mi ní ẹ̀rọ iṣẹ́ aṣẹ́wó ló fẹ́ ṣe níbẹ̀ òun ní ti aṣẹ́wó kẹ̀ bọ̀ mo sọ fún dájú pé mi ò ṣiṣẹ́ aṣẹ́wó ó ní tí dájú ti gbowó sọ́sọ́ pé àwọn ò gbowó lórí ẹ̀ ni wọ́n ti gbowó lórí ẹ̀ o pé iṣẹ́ aṣẹ́wó ló fẹ́ lọ ṣe òun ní iṣẹ́ aṣẹ́wó òun ò ṣiṣẹ́ aṣẹ́wó ó ní bó ṣe ní òun ò ní lọ nìyẹn ní ẹ̀kọ́ sí wàhálà tó bá ti lọ bó ṣe tún sínú yàrá nìyẹn tó gba wọ́n gba fóònù lọ́wọ́ òun wọ́n gba everything lọ́wọ́ òun ó ní wọn kọ́ gba fóònù ó ní ó ṣe kẹ̀ wọ́n kàn ti wọnú yàrá ni ó ti wọnú yàrá báyìí òun kọ́ mú fóònù òun ni òun á kọ àwọn nọ́mbà kan òun dẹ̀ ti kọ́ sílẹ̀ wípé tí òun kọ́kọ́ nọ́mbà yẹn òun kọ́ sínú ìwé òun bí nọ́mbà pásítọ̀ nọ́mbà mọ́mí o nọ́mbà kìíní kọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ pé ẹgbẹ́ fóònù ọwọ́ ẹ̀ ṣe ó ṣàtúnṣe sínú yàrá ẹ̀ ṣàfihàn yàrá yẹn náà so òun ti sáré kọ́ òun ti kọ́ nínú ẹrù òun bí tẹ́lẹ̀ òun àwọn tí wọ́n ti kọ́ ìgbà tó ń kọ́ tán ó ní òun ṣàkó òun àpamọ́ òun á fi sínú bra òun wọ́n ní bó ṣe wọlé nìyẹn wọ́n ní wọ́n kàn gba fóònù owó òun ni gbàdúgbà fóònù owó òun tó ti mọ́ bẹ́ẹ̀ wọ́n lọ nígbà tó di àárọ̀ àbìtẹ́ tó máa dé wọ́n bá òun pàtó wọn bọ̀ òun ó ní gbàtọ́ ó sọ pé òun ṣe òun òṣìṣẹ́ aṣẹ́wó ẹjọ́ kó máa lọ sí Nàìjíríà padà wọ́n ní pásítọ̀ ti gbowó pásítọ̀ ò gbowó ni àbúlórí burúkú ni ẹni ìwọ ọmọ òfò ọmọ àdánù yìí ọmọ tó máa kú dànù yìí kíní kan wọ́n sọ̀rọ̀ sí ṣé pé burúkú fóun wọ́n ní pé pásítọ̀ ti gbowó òní ẹ fóun fóònù òun wọ́n ní fóònù ẹbí ti báwo kíní kan wo bó ṣe wáyé ó máa ṣiṣẹ́ owó rẹ̀ pé ọdún méjì náà àfi ṣe owó ẹ̀ pé ó ní ọdún méjì kẹ̀ òun òṣìṣẹ́ kí òun sáà bẹ̀rẹ̀ sí bá wọn òun sáà lẹ́nu sí wọn ó ní bó ṣe pẹ́ nìyẹn ó ní bó ṣe kanlẹ̀kùn pàtó kọ́lẹ̀ tó ń ṣílẹ̀kùn báyìí àwọn ọkùnrin ńlá gòdògòdò méjì wọn wá ó ní wọn na ó ní wọn na fò ó ní àwọn méjì ni wọ́n ní wọ́n fẹ́ náà ń pa ìgbà tó ń náà ń tán ó tún wá tí òun sùn nílé ẹ̀ padà ó ní àṣìṣe onígbà tó wáyé wọ́n wọ́n pé kí lóun fẹ́ ṣe ó ní bó ṣe ní òun máa tẹ̀lé wọn lọ gbọ́dọ̀ kẹta òun lọ́pṣọ̀n ó ní wọn máa tẹ̀lé wọn lọ ó ní wọn ṣàfihàn òun ní pint àti bra yẹn nígbà tó máa lọ bí tó ṣe nà wọn tó bó ṣe ń ta lára ó ṣe ń ta wọn lára ó ní bó ń ṣe lọ nígbà tó máa tẹ̀lé wọn lọ ó ní àti ṣeun
ó ní mo lose count àwọn ọkùnrin tó ń bá wọn sùn. Ó ní onígbà tó kọ́kọ́ wọlé òun kọ́kọ́ ká òun kọ́kọ́ pàpọ̀ tó yá òun lose count òun tẹ̀lé ká wọn mọ́. Ó ní wà ní ṣé èlò tó máa ṣe lélẹ̀ láyé òun. Oníṣòwò tí kọ́sọ́mà kan wá tó wá bọ́ òun lájọṣepọ̀ òun wá bẹ̀ kó jọ kó fóun ní fóònù ẹ̀ wá ní wá fóun ní fóònù òun á mú fóònù òun á pe pásítọ̀ ẹ̀lò pásítọ̀ iṣẹ́ aṣẹ́wó ló máa fòun ṣe bí báyìí. Òun yóò sọ fún yín ká tó wá ọ ní iṣẹ́ aṣẹ́wó ni ó máa yóò sọ fún mi wọ́n sọ pé ẹ ti gbowó òun ò gbowó ẹ̀rí ń gbọ́ òun ò gbowó òun ò ṣe kíní kan ó ní bó ṣe kọ́ọ̀tì fún mi ọ̀nà ṣàkọ́ọ̀tì fún pé má wọrí wà máa mánéjì náà ni ṣé fúngbà díẹ̀ wà díẹ̀ máa bọ̀ wọ́n ní fúngbà díẹ̀ sí mo sọ fún yín pé mi ò lára ṣe aṣẹ́wó àbí mi sọ fún yín ó ní bó ṣe kọ́ọ̀tì fóònù yẹn tó ṣàfihàn ní kọ́sítọ́mà ní fóònù ní báwọn ṣe délé báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí náà nìyẹn mú ó náà onípínlẹ̀ tó ń ṣe ni pé òkè pásítọ̀ ní òun òkè pásítọ̀ òkè pásítọ̀ ó tó ṣe invite àwọn ọkùnrin yẹn wá nìyẹn lálẹ́ ọyọ kan wá ní oníyẹn wá ọ̀nà débi pé ó ní pé òun òkè pásítọ̀ òun ṣàdìdẹ náà pé òun òkè pásítọ̀ ló pe òun sọ̀rọ̀ òun ṣe kíní kan pásítọ̀ pé òkè òun pásítọ̀ béèrè lọ́wọ́ pé ṣé wọ́n fún un ní fóònù ni pé ó ń pè wọ́n ó ń pa àwọn pé ó threatening àwọn ó ṣe kíní kan àwọn tó sọ pé tẹ́ ẹ̀ bàbá wọn bó ṣe máa kó ìbá ẹni sìn wọn pariwo yín síta wọn ṣe kíní kan pásítọ̀ sáà tún sọ fún ọ bẹ́ẹ̀ sósì yẹn bẹ́ẹ̀ lójú mú wọn tó fi ń nà nígbà tó yá tó pa ẹ̀ lọ oníjọ́kì tó wọn á lọ ọlọ́run tó di pé ọmọkùnrin kan wà ní àwọn ọkùnrin tó wá dóhùn níjọ́ náà ó tún wá níjọ́ kejì ẹjọ́ náà Burkina Faso wọn kì í níyàwó lè àbí ṣòṣèlè bẹ́ẹ̀ Nàìjíríà èmi ò mọ̀ ni sẹ́wọ̀n ṣe ilé aṣẹ́wó yẹn ṣì wà wọ́n ṣì ń active ni I don't understand like onígbòbọ̀ yẹn tún wá wá níjọ́ kejì gbàgbé obìnrin wá obìnrin wá ó wá ń bọ̀ sọ wá sọ pé kókò jọ tó lọ kó sànú òun ó lòdì pé wá níjọ́ aláwọ̀kọ́ ó tún wá níjọ́ kejì ó lòdì kó sànú òun kó jọ wípé òun pé ṣe ní fífà fún òun ṣe mí báyìí pé òun sọ pé ṣe aṣẹ́ òun tó tẹ́lẹ̀ lòun ní Nàìjíríà tó yẹ kó wá ní pé wò tí wọ́n tó lè ṣe sí o ṣáà ní sùúrù òun àwa òun àtúpadà wá pé o sì bóyá fẹ́ kó mi báyìí o tó bá kó mi báyìí wọ́n máa pa ẹ́ dànù ni tó bá tẹ̀ tí wọ́n á lọ gan ṣé tó bá tó bọ́ sọ́wọ́ ẹlòmíì wọ́n á tó tún ẹ̀ ta ni níbi tó wà yìí o ní Burkina Faso wọ́n máa tún ẹ̀ ta ni ẹjọ́ sọ́wọ́n táyà náà Nàìjíríà yìí ṣá ṣé ìgbẹ́ máa ẹ̀tún táyà Nàìjíríà yìí ṣé ń táyà Nàìjíríà yìí wọ́n ṣe o oníbọ̀dé sọ bẹ́ẹ̀ fún un báyìí ó ní òun á ní òkè òun ti gbọ́ pé òun á ràn ẹ́ lọ́wọ́ o ṣá calm down òun á wá gbé ẹ jáde ní ìbàyìí ṣá calm down oníṣòwò òun á ní òkè òun ti gbọ́ wọ́n ní bàbá yẹn ṣáà lọ òun ṣáà fara mọ́ wọ́n ní tó bá dé olóko ńlá olóko kékeré olóko àdúgbò ó ò tẹ́lẹ̀ káyé èèyàn tó bẹ̀rẹ̀ sùn jọ́kan mo ní sóhun wo èèyàn 100 ni ó lóun ò ló máa wo èèyàn 100 nígbà tó wò lè kà sáwọn tó máa ṣe 1 hour sáwọn tó máa ṣe 30 minutes sáwọn tó máa ṣe 5 minutes sáwọn tó máa ó ní ò lè kà àwọn ohun sí mi tó bá rẹ̀ báyìí tó bá rí nǹkan sùn wá fún wa nìkan tó wọ́n fún ẹ nìkan tó máa fi dí ojú òbú ẹ̀ ó tún ṣiṣẹ́ lọ nìyẹn ó ní bí wọ́n ṣe mí bẹ̀ nígbà tó wáyà òbí ẹ̀ sọ pé ó ti yá nísìnyí o pé òun á invite ẹ̀ jáde wá sọ fún báyìí ní ọjọ́ ṣùgbọ́n báyìí ṣáà invite òun jáde òun ò bóyá nǹkan dání lẹ́yìn àṣọ tó ń wọ ẹ̀ bóyá ṣáà gbóhùn jáde bó ṣe bóyá ní now o lè sá lọ báyìí tó bá wù ẹ̀ kó o rí báyìí ó ní òun á ní òkè kó fún òun ní fún kó jọ kó jẹ́ kó ń pè é dájí òun ó lóun àpò jáde nọ́mbà tó ń kọ pamọ́ wọn á ní ìlú dájí ní ẹ̀ lówó àbáwo ni àdájí mi ibi tí mo wà àṣẹ aṣẹ́wó ló fi wá ṣe ní Burkina Faso ní èso ibi tí wọ́n sọ pé ṣe aṣẹ́wó náà fi ń ṣe àdájí mi ṣe aṣẹ́wó náà fi wá ṣe o ó ti sú mi o kíní kan ó lóun wá sọ fún dájí òun bẹ́ẹ̀ dájí wọn sọ pé ó wà ní báyìí wọn á ní pé dájí ẹjọ́ torí Ọlọ́run ẹ bóun wá owó nínú ọkàn náà ẹ sẹ́ǹdì ẹ̀ sóhun kóun kóun bíbà tóun bá dé Nàìjíríà òun máa ń fún yín padà òun máa ń ṣiṣẹ́ dájí wọn sọ pé wàá faramọ́ náà ni wọ́n ní ṣé kò ṣiṣẹ́ aṣẹ́wó òun mi ní kò ṣiṣẹ́ aṣẹ́wó o àmọ́ ṣáà máa wà lé dúró síbẹ̀ kó faramọ́ náà ni wọ́n á ní ẹni kò má wà lé ẹni kò má ṣiṣẹ́ ẹni pé ẹnìkẹ́ kò ń ṣiṣẹ́ aṣẹ́wó ok ẹ bá wọn pé ẹ bóun sẹ́ni nọ́mbà wọn ẹ̀gbọ́n wọn àbúrò òun kò ń bá wọn sọ̀rọ̀ ẹni àwọn tó bá rí kán fóun kò ń tẹ̀fí kò ń tó wà láti sọ pé rárá o tó bá ṣoríire ni kò pè òun kò pè dàbá bẹ́ẹ̀ ni o tó bá ṣoríire ni kò pè mí o ọmọ tí ò ṣoríire ó má pè mí o kó má pè mí fowó kankan tó bá wá yá ẹ bọ̀ sórí TikTok ẹ sọ pé ọmọ yìí ni Désọlá kan ọmọ yìí ni Désọlá kan òun rèé o ọmọ pé bàbá pé òun wà nínú wàhálà ìṣe aṣẹ́wó bí bàbá kí lórúkọ woman tó wà ní UK náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe tà sí ìlú kí lórúkọ ẹ̀ náà nìyẹn tó lọ fi ṣe aṣẹ́wó ń bẹ̀ tí bàbá mọ̀ pé ṣe aṣẹ́wó ni wọ́n ń ṣe bí ó yẹ kó padà forgive bàbá ẹ̀ this I forgot her name so bí bàbá ìṣègbè ṣe sọ pé
kó tó bá ti ṣe kíní kan nígbà kan ni kó pè òun owó kíní kan tó bá fẹ́ send owó ni kó pè òun tó bá ti fẹ́ send owó sóhun tó bá fẹ́ send owó sóhun ni ó wá ń pè òun disturb òun ìjẹ́sẹ́ owó kíní kan àwọn èèyàn kan ló wà ń bẹ́ẹ̀ ní kan bàbàbàbà ó ní bí bàbá wọn ṣe kọ́ sí fún yẹn ó ní bàbá wọn block òun if you are ready to send money call me but wàhálà àpò wàhálà bá mi ó ní bàbá ó ní àwọn jẹ́ ti kú tipẹ́tipẹ́ ó ní kí wọ́n bàbá òun dè nọ́mbà wọn òun lè pè lọ́wọ́ ó ní òun nọ́mbà wọn lọ́wọ́ ó ní òun ṣáà ṣe òun á pe pásítọ̀ yẹn jọkọ̀ pé ẹ wo máa pariwo yín síta máa ṣe gbá kan pásítọ̀ wá sẹ́ndì 53,000 sóhun wípé àbí 56,000 pé kóun lọ sí Kodovia kóun gbàgbé lọ sí Kodovia pé láti Kodovia òun lẹ́nu kẹ́bẹ̀ tó máa mú wá Nàìjíríà òun á ní kóun lọ sí Kodovia gbà tó òun á máa tọpẹ́ pé òun á rí pé ọmọ pásítọ̀ yẹn tó ń ṣiṣẹ́ aṣẹ́wó yẹn Kodovia ló wà wọ́n tó fẹ́ padà tàwọn sí Kodovia ní bí wọ́n ṣe pè wọ́n mọ́ nìyẹn wọ́n ṣe máa pè wọ́n yẹn kóun lọ sí Kodovia yẹn òun láti Burkina Faso kóun wọ́n tó lọ sí Kodovia ẹ fóun ló kóun wá Nàìjíríà ẹ fóun ní 56,000 ẹ̀dẹ̀ kókò lè gbé òun débi kankan ní kóun wá lọ sí Kodovia wọ́n ní pé ọ̀gọ́ tóun wá tó àwọn wá padà ṣáàṣì táwọn ṣe gbòó rí pé bàbá yẹn fẹ́ padà táwọn padà sí Kodovia lọ́dọ̀ ọmọ ẹ̀ pé yẹn gan ló tẹ̀ máa wọ́ọ̀sì ayé òun ó ní bóun ṣe dá wọn lóhùn nìyẹn wọ́n ṣàyẹn ibo ló wà ibo ló fẹ́ tó kóun sọ tóun wá so that wọ́n á lè wá mú òun níbẹ̀ kódà òun lọ sí Nigeria embassy ní Burkina Faso wọ́n lé òun dànù ní Nigeria embassy ní Burkina Faso fáwọn ìlú kò ń lọ síbẹ̀ wọ́n lé òun dànù ní ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wo fídíò yìí mo fi Ọlọ́run ọba bẹ̀yìn Naira 50 kobo ẹ jẹ́ ká ṣàánú ọmọ yìí ẹ jẹ́ ṣàánú ẹ jẹ́ ká mú wá tábà tí wàá mú dé Nàìjíríà ká wá ṣe fídíò pẹ̀lú ẹ̀ almost 200,000 àti máa mú dé ẹnìkan lè ṣe nù yìí mi ì fi ṣe kọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ti ẹ help mi pàtí fíìmù tí mo sọ ni kí ló wà ń bẹ̀ mo máa send ẹ̀ sí kó máa bọ̀ lẹ́nu kọ́ ni ká ṣe fíìmù títí kò kájú kó bí ọ̀rọ̀ bíi 50,000 naira ni máa send ẹ̀ sí kájú bí ọ̀rọ̀ bíi 100,000 naira gan ṣe ní gan máa send 50,000 sí wo àbá ayáwó lọ́wọ́ OP àṣé kó máa bọ̀ tó bá dé Nàìjíríà tó bá mọ ore fine yóò sọ bí ò dẹ̀ mọ ore òun ló mọ̀ so ti yé yín ẹjọ́ torí ọlọ́mọ fẹ́ lọ́wọ́ bá bẹ̀yìn gbogbo yín tẹ̀ ń wò mí ojú tẹ fi ń wò mí ò ní fẹ́ tẹ fi ń gbọ́ mi ò ní di ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi ẹ̀bọ̀ ọmọ yìí kó má rà sí Burkina Faso ibi tó wà yẹn ó sápamọ́ síbẹ̀ ni báyìí ṣe fídíò ní èsì wọ́n bẹ̀rẹ̀ sí máa wá káàkiri tẹ́ bá wá gẹ̀ẹ́tì ẹ̀kọ́ kí wá ní èrè àmì àti ẹ̀wẹ̀ orí ìkúnlẹ̀ ni mo wà yìí ká ní táìmù tí mo máa ń yọwó lórí kíní mi ni ṣé mo ṣe tó yẹn tà tó fẹ́ fún ẹjọ́ ìṣàánú mi ẹjọ́ bó ṣe jẹ́ nìyẹn o pásítọ̀ tó tà a máa gbé fídíò ẹ̀ jáde fọ́tò wọn jáde mama go tó ń ra gbogbo àwọn ọmọ yìí máa gbé fídíò wọn jáde ọmọ kéékèèké méjì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé lọ ọmọ tí wọ́n jọ kúrò Nàìjíríà tí pásítọ̀ tó introduce sí Mama Gold àmàtúgbò yẹn náà jáde tó lọ fi wọ́n ṣe ṣe aṣẹ́wó kò wá sí ọ̀rọ̀ Sarah yìí nìkan ní nǹkan tó ń ṣe mí bí ò sí ọ̀rọ̀ ọmọ kéékèèké méjì tí wọ́n tó ṣẹ̀ mú lọ síbẹ̀ Mama Gold dẹ́rìn káàkiri Nàìjíríà owó àwọn ọmọ ọlọ́mọ wọ́n fi wá Nàìjíríà wọ́n fi ń ṣẹgbẹ́ wọ́n fi ń lo kírímù wọ́n fi ń dán lọ́rùn gbogbo ìgbésí ayé yìí ẹ padà lónú ìnira ní Mama Gold àdàbí tó bá jẹ́ pé àwọn tẹ́ mú lọ àwọn ọmọ tó wọ́n sínú underage tó kó wọ́n dẹ̀ mọ̀ pé lóòótọ́ àwọn fẹ́ lọ ṣiṣẹ́ aṣẹ́wó lókù because ká máa là ká máa pè tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tó bá tara yín jáde pátápátá bí wọ́n bá ṣiṣẹ́ aṣẹ́wó wọn ní lálàyé tó àbálẹ́ ìṣù